Ẹ̀yin èèyàn ilé wo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún gbogbo ìgbésí ayé bàbá Erinlá àti queen wa. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ẹ kú ọdún, ẹ kú ìyèdún ẹ̀mí yín, a ṣe púpọ̀ ọdún láyé. Èní ní 8th of October 2025. Ọlọ́run Elédùmarè á dá ẹ̀mí yín sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí. Àníkún owó, àníkún ọmọ, àníkún àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers ẹ ṣé. Ẹ kú ìfẹ́ tí ẹ ní sí wa. Ọlọ́run Elédùmarè ọba láàánú á nífẹ̀ẹ́ yín náà. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Ìta gbọ́ òdì ọ̀rọ̀ ayọ̀ la gbọ́. Wọ́n ní queen wá sí inú ààfin láti wá wo villa èyí tí bàbá wa Erinlá tí wọ́n renovate fún wọn. Wọ́n rebuild villa yìí láti ìbẹ̀rẹ̀. Wọ́n dẹ̀ gbé dé òkè. Wọ́n ní Dr. Elizabeth àwọn ni wọ́n monitor gbogbo nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé èèyàn dáadáa ni Dr. Elizabeth. Every time la máa sọ. Wọn kì í ṣe alábàǹgebè èèyàn. Ẹni tí ó ní ìfẹ́ Queen Naomi dénúdénú ni wọ́n. Àwọn parent wọn náà èèyàn dáadáa ni. Wọ́n ní wọ́n support project yìí. Wọ́n ní wọ́n dẹ̀ ti parí project bí a ṣe gbọ́. Torí ibẹ̀ ni wọ́n ní queen wa máa move sí tí wọ́n bá ti padà sí inú ààfin. Royal Manor tí wọ́n máa ń dé sí. Wọ́n ní àwọn elder ní kò yẹ kí queen máa dé sí Royal Manor nítorí pé ilé àwọn àlejò àwọn ọba òun ni Royal Manor. Tí bàbá Erinlá bá fẹ́ gbàlejò láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, kò bá jẹ́ láti ìlú òyìnbó ni o, Royal Manor yẹn ni wọ́n máa ń dé sí. Ṣùgbọ́n nítorí nǹkan tó ṣẹlẹ̀, òun ni queen wa fi máa ń dé síbẹ̀. Ṣùgbọ́n ní ìsìn tí wọ́n ti parí villa wọn, wọ́n nígbà tó bá máa fi parí gbogbo àwọn ìkásẹ̀ àwọn ritual àwọn láti padà sí inú ààfin, wọ́n ní ibẹ̀ ni wọ́n máa dé sí. Wọ́n ní bàbá Erinlá ṣàdúrà fún wọn. Wọ́n ní Queen Naomi dúpẹ́ lọ́wọ́ Dr. Elizabeth. Wọ́n ní bàbá Erinlá ṣàdúrà fún Dr. Elizabeth àti Queen Naomi pé queen tí ó dá ní àwọn méjèèjì. Wípé Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún àwọn méjèèjì. Pé bí wọ́n ṣe ń múnú àwọn dùn, pé Ọlọ́run Elédùmarè á múnú àwọn náà dùn. Wípé gbogbo bí Dr. Elizabeth ṣe dúró ti àwọn nínú ààfin yẹn, tí wọ́n dẹ̀ ń ṣe ojúṣe gẹ́gẹ́ bí ìyàwó sí àwọn. Wípé Ọlọ́run á gbọ́ àdúrà wọn. Wípé gbogbo nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn, gbogbo ẹ̀ pátápátá òní ó máa jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba. Wọ́n ní Queen Naomi náà ṣàdúrà fún Dr. Elizabeth. Wọ́n ní inú queen wá dùn. Ẹ̀yin èèyàn lé. Ṣé ẹ rí tí obìnrin bá dá ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ, ó yẹ kí ọkùnrin kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó fún òun ní ìyàwó alálùbáríkà. Bẹ́ẹ̀ ni tí queen wa ṣe rí. Ìyàwó tó ń fi ọkàn ọkọ ẹ̀ balẹ̀ ní gbogbo ìgbà. Ìyàwó tó ń múnú ọkọ ẹ̀ dùn. Ìyàwó tí ó jẹ́ kí ọkọ ẹ̀ kó ní ìfọ̀kànbalẹ̀. Ọ̀tọ̀ ni kéèyàn fẹ́ ìyàwó kó máa gbẹ́mi èèyàn gbóná. Ṣùgbọ́n Queen Naomi mú ọkàn bàbá Erinlá balẹ̀ ní gbogbo ìgbà ni. Àdúrà ni wọ́n máa ń ṣe fún ìtẹ́ wọn. Wípé kó má sì wàhálà fún wọn ní gbogbo ìgbà tí wọ́n máa fi jẹ́ bàbá wa kábíyèsí fún wa àti fún gbogbo ọmọ Yorùbá. Wípé kí gbogbo àsìkò wọn kó tu gbogbo wa lára. Bẹ́ẹ̀ dẹ̀ náà ni Dr. Elizabeth àdúrà ni wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà. So inú bàbá Erinlá dùn wípé at least wọ́n rí ẹ̀rín ní
ojú queen wa. Wọ́n ní ìgbà tí queen wa rí ibẹ̀, wọ́n ní omi bọ́ lójú wọn, omi jẹ́. Ẹ mọ̀ pé téèyàn bá ń sunkún ayọ̀, ẹkún ayọ̀ ni. Wípé Olúwa máa tóbi o. Olúwa ń ṣe nǹkan àrà nínú ayé wọn. Olúwa ń ṣe nǹkan tó tóbi nínú ayé bàbá wa eré ńlá àti queen wa. Gbogbo ìmọ̀ ọ̀tá Ọlọ́run kò jẹ́ kí ìmọ̀ ọ̀tá ṣẹ lórí wọn. Ẹ wo gbogbo àwọn nǹkan tí wọ́n dojú kọ. Mélòó la fẹ́ sọ fún yín? Tí ò bá ń ṣe ti bàbá wa eré ńlá tí wọ́n lọ sí ìgbélé tí wọ́n rí pé tí wọ́n bá lọ bẹ queen wa, oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ sí wọn nínú ààfin yẹn. A sọ nípa bí àrùn òkùnkùn bó ṣe ń ṣẹlẹ̀ sí ọmọdé àti àgbà tí wọ́n ní kán lọ bẹ queen wa kí queen wa tètè padà wá sí inú ààfin yẹn. Pé tí queen wo bá padà wá, pé nǹkan tí ó máa ṣẹlẹ̀ pé kò ní dá. A gbọ́ pé wọ́n ṣe àdúrà. In fact, wọ́n ní ìkan nínú àwọn àǹtí wa gan, wọ́n ní ó ṣe àdúrà nínú ààfin. Ṣùgbọ́n ìyẹn kọ́ ni àmúwálé ní nǹkan tí a mú wá òun ni lórí nǹkan tí ó ń ṣẹlẹ̀ pẹ̀lú villa èyí tí bàbá wa eré ńlá tí wọ́n gbé kalẹ̀ láti mú inú queen wa dùn. Torí tán bá padà sí inú ibẹ̀ yẹn, wọ́n fẹ́ kí ibẹ̀ ni wọ́n fẹ́ kán dé sí. Wọ́n ní àwọn family queen wa, wọ́n ní wọ́n ṣàdúrà fún bàbá wa eré ńlá wípé wọ́n kú ìtọ́jú queen wa. Ẹ̀yin èèyàn lé, ibi tí màá fi òpin gist sílẹ̀ nìní. Tó bá dọ̀la màá mú update wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín. Prize giveaway wa October 15, èèyàn 5 la máa mú. Orúkọ mi ò yí padà. Mashola ni orúkọ mi. Bí mo ṣe máa ń sọ allegedly, nǹkan tá a gbọ́ ni ò wá rí o. Mo dúpẹ́. Ọlọ́run á bá wa dúpẹ́. Ẹ ṣé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.